1-on-1. Oh, be that. Oh, Tobe. Don't you? Yeah. I don't know. Oh, why? I be a dog gay, I be Igbo gay, I be Delta gay, I be Yoruba gay. My blood mix. We know they make mouths. At 45, going to be 46 in a few days. We know they make mouths. You understand? But you know what? With you, I will not take the laws into my own hands. Even if somebody could jade wa kinwe baje, kinwe te, kinwe press. She be say telling Aton when ya ten way, Kimbe fi bule was me ni be shin to ya ti dagba. Ade ti bimo. Àwọn wale ti dagba ogodo ma share ko ye but that ko jo kawa mo ni tá bá pàdé ara wa nta ìwọ náà mo o tó be o ní dúró Iyabo ni. O mọ̀ pé mi mo jẹ́ kó máa kó bodyguard rin láti ìgbà yẹn títí di sin. Rántí. Èmi ò ṣe pé ráyè ìwọ ló ṣe gbogbo yẹn àwọn ọ̀lẹ ló máa ń lẹ́nu èmi ò ráyè mi ráyè òbú ìyá mi òbú bàbá mi òbú gbogbo alalala mi ráyè. I don't get time. I don't have time, darling. Mention my name. Only pé last time you said, you know the first time I said mention my name in Kolombawe, only pé kí mi kọ́kọ́ dárúkọ ẹ̀. Mo dẹ̀ dárúkọ ẹ̀. Right? Mo jáde mo dárúkọ ẹ̀ tán mo tẹ̀ sọ èmi mo ń pè ẹ́ lizard. Lizzy Anjorin lizard. Mo tún sọ bẹ́ẹ̀. O tún nínú pé orí pé mo fi tọ̀wọ̀tọ̀wọ̀ dárúkọ ẹ̀ tọ̀wọ̀tọ̀wọ̀ ló máa fi ń sìyàn débi tí ẹrù ò ti ní bá tọ̀wọ̀tọ̀wọ̀ mo fẹ́ fi sìn ẹ́ débẹ̀ ṣùgbọ́n ẹrù ò bá ẹ máa fi tọ̀wọ̀tọ̀wọ̀ sìn ẹ́ débẹ̀ àwọn mọ̀ bóyá ẹrù máa bá ẹ abẹ́rù ò ní bá ẹ kò yẹ. So nísìnyí ọ̀dẹ̀ tí wàá béèrè black bonnet mi jókòó òun rèé mo gbé wá fún ẹ ọmọ kan mo ní mi níwọ̀ fún ẹ but o lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n má fún ẹ my darling o lè béèrè nǹkan lọ́wọ́ mi kí n má fún ẹ má tún béèrè nǹkan mi o má bí yẹn ló máa bí mi nù tó bá béèrè nǹkan mi ó máa bí mi nù kan ó máa bí mi nù ìyẹn ó máa bí mi nù mi ìdẹ̀ fẹ́ bínú sí ẹ mi ìfẹ́ mú kó fẹ́ ká ṣe ẹjọ́ ni mo fẹ́ ká gbéra wa kúrò lórí social media ká gbéra lọ sílé ẹjọ́ tó bá béèrè nǹkan mi o ti ní kí n dárúkọ ẹ mo ti dárúkọ ẹ o tún ti ní kí n wọ black bonnet mo ti wọ fún ẹ má tún béèrè nǹkan míì mọ́ o tó bá béèrè ó máa dùn mí o kò rọra jáde kó sọmọ kọ kó sọmọ ìlú Ọlọ́run ti wá eégún kó dárúkọ mi kó ní Ìyábọ̀ ìwọ ní ṣẹpẹtẹrì Ìyábọ̀ ìwọ ní kíní kan ọmọ mi ti ní kí n má sọ gbogbo dirty slangs tó máa ń sọ yẹn so nínú gbogbo dirty slangs tó máa ń sọ yẹn ṣèpẹtẹrì yẹn nìkan ni wọn lè bẹ́ẹ̀ sọ èmi máa ń dọ́rùn sáwọn ọmọ tèmi lẹ́nu you understand so wọ́n ti ní kí n má bẹ̀ẹ́ dárúkọ gbogbo àwọn ọ̀dọ̀tí tó máa ń sọ yẹn pé òun irritate àwọn so mi ní dárúkọ yẹn but wọ́n ló mọ ogun kan tó ń pè mí ogun kan tó ń pè mí mo record ẹ̀ do you understand bọ́ mi ìfẹ́ mọ̀ nǹkan tí mo ṣe fẹ́ kó dárúkọ torí mo mọ̀ ẹ́ torí ìgbẹ́ la máa gbé ẹ́ sì ló máa sọ pé èmi kọ́ ló ń bá mi ìfẹ́ yẹn ó máa dùn mí mi ìfẹ́ parí ìjà yẹn Ọlọ́run mọ̀ pé mi ìfẹ́ parí ìjà yẹn mi ìdẹ̀ fẹ́ torí ẹ̀ mo ṣe fẹ́ sódà a máa evidence jọ̀ọ́ torí Ọlọ́run mo fọ́nà ń bẹ́ẹ̀ ní ìṣàánú náà Lizzy Anjorin ìdẹ̀ dárúkọ mi ẹ bá mi bẹ̀ Liz ẹ bá mi táàgì ẹ bá mi bẹ̀ ẹni kò dárúkọ mi kò yẹ. Okay, tó bá like Iyabo sọ pé Alice. Okay, tó bá like Alice sọ pé Ojo. Sórí lẹ́yìn fídíò eléyìí tí mo ti ṣe fún ẹ mi ṣe fídíò mímọ́. Tó bá ti dárúkọ mi den dami so kò fẹ́ máa fi mí tajà ni. Dami so kò fẹ́ forúkọ mi gòkè. Ó mọ̀ pé orúkọ mi ló fi gòkè nígbà yẹn. Ṣó rántí nígbà yẹn tá kọ́kọ́ jà. Ó sọ pé ẹni tá máa bá jà, tá máa fi ṣoríire, Ọlọ́run á jẹ́ ká bá jà. Òun ló ṣe fi opportunity yẹn mọ̀ pé mi mo fún ẹ lórúkọ ńgbà yẹn. Tó ní mo ní kó pè mí láti tó ń parọ́ kiri ṣọmọ inú ẹ̀ dẹ̀ ń dùn so like kò bá mi o mọ̀ o notice ni o máa ń like láti kọ́ máa tó bá ti wò pé strategy tí wọ́n fi ń lókìkí nìyẹn
ó ti yẹ sìn tó bá ti kọ̀ jókòó mọ̀ bó ṣe jókòó tó kọ̀ tiẹ̀ rò pé ta ló tún ọmọ olótú fẹ́ máa ganu ayé báyìí Tóyìn ti ganu ayé ẹ jẹ́ kí n jáde fún Tóyìn tó sáré tún jáde fún Tóyìn ṣùgbọ́n tí gbogbo èèyàn ló mọ̀ bóyá máa ń ṣe nǹkan tiẹ̀ ni wàá kọ̀ jókòó wàá dẹ̀ kọ̀ tiẹ̀ rò pé ta ni ṣó mọ̀ kórúkọ ẹ lè bá òkè èmi like kí mi máa fún yàn lókìkí n like ẹ wáyé pé gbogbo àwọn pluggers kò sí plugger kankan tó bá bú mi rí tó bá tún dọ̀là máa parí ìjà because ọmọ olókìkí ni mí mo máa ń kíyàn máa forúkọ mi lókìkí Ọlọ́run bọ́lọ́run ṣe dá èmi nìyẹn mi ìbínú sí anybody kò sí plugger tó bú mi nílé ayé mi tí mo máa bú àti kẹ́mkẹ́m mo ṣe máa ń bá wọn fà á tó mo love wọn mọ̀ ṣe understand kò sí plugger. tí mo máa rí lè ṣe mọ̀ because ọmọ olókìkí ni mi mo gbọ́dọ̀ máa fún yàn lókìkí èmi ò ń bínú wọn bá bú mi blogger tó bá hate mi lẹ́ni tó drag mi tó bú mi tó bá dọ̀là tí bá rí wọn máa kí wọn kò sí wàhálà ọmọ olókìkí ni mi tí omi ń bínú sí blogger tó bá bú mi rí mi ń bínú moment tó bá ń bú mi yẹn inú lè máa bí mi o but mi ò ń take it to heart so Liz mo fún ẹ lókìkí nígbà yẹn mo tún ti ń bẹ orí pé nígbà tí mo jáde fún yẹn láti ọjọ́ ìtò ń ṣe sórí kí ibiru instant plug káwọn pluggers lórí Instagram sórí kan gbé ẹ sórí pé ìgbà tí mo jáde fún yẹn sórí bó ṣe bẹ̀rẹ̀ sí ní gbé fídíò èmi àti ẹ káàkiri sórí pé mo ti fún ẹ lókìkí díẹ̀ sí i máa ń fún yàn lókìkí ni mo máa fún ẹ lókìkí bó mo kọ́ tó ṣẹlẹ̀ mo ní time yẹn mọ́ kí n máa ṣe back and forth pẹ̀lú ẹ jẹ́ ká lọ ṣẹjọ́ ẹjọ́ yẹn jẹ́ ká ṣe mo ní ìdòwò Liz billionaire ni o òun ta lẹ̀ òun ta aṣọ òun ta sóyòyò òun ta gbogbo nǹkan báyìí òun jẹ́nu láì nà òun yẹ máa fọlẹ́ ṣàwọn sí mi nà òun ó dẹ̀ jọ gbogbo tó ń sọ kíní kan ṣẹ́wó kíní kan ṣẹ́wó kíní kan fi gbogbo sítórì yẹn lẹ̀ ẹjọ́ ló fẹ́ rò ṣé kí n máa bọ́tà kí n máa bẹ́ẹ̀ máa tiẹ̀ kíní kan ọmọ àwa gánú ayé nà ibi ni wọ́n ṣì wà ó mọ̀ ó lè bá báwo ló fẹ́ ṣe kó rágùn ò lè bá kò yẹ so tí bá ń bẹ jáde everyday mo ti ń gbéra mi wálẹ̀ ni bó ṣe mọ̀ pé ilé ìgan tí mo ṣe yìí mo ti gbéra bọ́ ó ní ìdí ìgbà mi wà èèyàn máa ń ṣe nǹkan torí nǹkan ni normally kò yẹ kí n jáde fún ẹ do you understand but mo fẹ́ bẹ́ẹ̀ ṣèjọ ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣèjọ mo sọ fún ẹ pé mo ti gbà ládùúrà mo ti gbà láwẹ̀ kò dárúkọ mo ṣe kúkú jáde kò yẹ bá tí mo dé jáde ó ní black bonnet ló wẹ́ sórí mo ti yọ wig mo wọ black bonnet fún ẹ mo tún wọ black aṣọ kó lè bá mọ̀ pé yes mo gbéjà yẹn wá ni ológun funfun fẹ́ bẹ́ẹ̀ ní ìjà ológun funfun ó fẹ́ bẹ́ẹ̀ ní ìjà ó fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ mo fẹ́ bẹ́ẹ̀ ṣẹjọ́ mi gbogbo tó ń wá sórí social media wa kò ṣèjọ́ ò lè gbé fèsì láìkún pancake ni òun kun pancake fún fine girl ní náà yé máa kun pancake yé máa kun pancake gbé náṣọ́rẹ̀ ẹ jáde òun kun pancake kí ló dé pancake ṣe wá pọ̀ lójú ẹ̀ tó yẹn máa kun pancake tó pọ̀ jù nǹkan máa gbẹ ẹ̀kọ́ wá ṣe ṣùkùṣùkùṣùkù gbé náṣọ́rà jáde kó sọ pé Ìyábọ̀ yóò kè yá kun pancake torí ìgbà inú máa tún jáde ló máa nítorí pé mo ń kun má kun pancake ló ṣe dárúkọ mi ó yá kun pancake kópa kéèkì kò dárúkọ mi bóun ẹ kò kópa kéèkì bóun ẹ kò má kópa kéèkì dárúkọ mi kò yẹ dárúkọ mi ká wá ṣẹjọ́ ẹjọ́ yẹn ni fẹ́ bẹ́ẹ̀ ṣe èmi ò ráyè kájọ máa búra wa lórí kíni àti dàgbà ju gbogbo ká máa búra wa lórí social media lọ ẹ máa bú ẹ máa jókòó tí ẹ máa bú ẹ máa ṣe kíní kan bọ́ sórí gbogbo allegations yẹn allegations tó ṣe mo túbọ̀ tó sọ pé kí wọ́n lọ pọ̀ ọmọ tiẹ̀ láyìn ṣọmọ tèmi then ó sọ̀rọ̀ kan yes because kó tó di pé block mi lórí other page mi ìgbà tí mo fi ń sọ fún pé kó dárúkọ mi yẹn jẹ́ wọn glasses ó sọ̀rọ̀ kan nípa olóhùn jàjà bàbá promise Mr. Loba báwo ló ṣe ń jàjà èmi ò rí ẹ kó ṣó gba lọ́ọ̀yà fún wọn ni àbí ṣó lọ ilé ẹjọ́ ni àbí ṣó lọ police station kí ló báwo ló ṣe ń jàjà orí social media ṣé orí social media ló ti ń jà ni ṣé orí social media ló ti máa ń jà ni orí social media kọ́ ló ti ń jà my dad.